ni láti verify bóyá wọ́n ti ṣe àbí wọ́n ṣe. Àwọn kan ní pariwo lẹ́yìn yẹn o. Àwọn kan ní pariwo lẹ́yìn yẹn o. So call the local government to verify now. Ìkẹjà local government. How much is their dependable force? 1
ìlú ìpàgọ́. Ìlú ìpàgọ́. Everybody go to your seats. Go to your seat, everybody. Orílẹ̀ Agége is not complete. Agége address yìí just for 2 minutes. 2 minutes ló 2 minutes lọ. Ìjọba ìgbòho àbẹ̀ hold àwọn èèyàn síta torí àkọ́bí dáhùn ẹ̀kọ́ bàbá yìí. 2 minutes secondary. Ṣèpá ọlọ́run lẹ́nu máa rẹ̀. Ọba àtijọ́ ọba àjílẹ̀. Ọba lẹ́nu ọba náà. Ọba àti ayé. Àṣìlọ ọmọ ọba ló mọ̀. Ó wà nínú Yorùbá. Àwa ni àgbẹ̀kẹ̀lé Yorùbá. Tí ẹ bá lẹ̀ pè wá. Tí a bá lè pè wá pé a jẹ́ ìdìbẹ́ndé fún agbẹ́dọ̀ ìmọ̀ràn wa agbẹ́dọ̀ fara wa sọ̀rọ̀ ẹni pé ọ̀gá wa wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí a pè ní South West Stakeholders Group nínú ẹgbẹ́ yìí APC wà bẹ́ẹ̀ Àgbẹ̀kọ̀yà wà bẹ́ẹ̀ ọ̀ǹtà wà bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ ìjàgbálẹ̀ Yorùbá ẹni pátá náà wà lẹ́gbẹ́ torí pé kò tí ọ̀gá wa wà lẹ́nu òun àwọn olóyìnbó pè ní General Zimo olóṣù Yorùbá òun ló fà á tí ọ̀gá tó ẹgbẹ́ ìjọ torí pé gbogbo wa common goal ológun wa àní àti àjí pé kí a ní orílẹ̀-èdè tiwa ní agbára Ọlọ́run láìpẹ́ láìjìnà á tẹ̀ wá lọ́wọ́ nígbà tó bá wá dé wọn ní kí wà tẹ̀lé ṣàwátì. fún ọ̀rọ̀ ààbò òun ló jẹ ọlọ́dún torí pé ẹni pé kò fẹ́ síbi tí ààbò wà ní Nàìjíríà nínú ní ọ̀dọ̀ wa tí a ti èrò tó yẹ pé ààbò ṣe díẹ̀ ẹni pé oríṣiríṣi kan là ń gbọ́ nínú ní àdúgbò wa ẹni pé àwọn oríṣiríṣi security threat òun ló ń ṣẹlẹ̀ so ẹ jọ̀ọ́ abẹ̀wá àwa ni ambassador ẹgbẹ́ ní local government ọ̀kan tí a ti wá ẹ jẹ́ kí awùwà láti gbé òkú ẹgbẹ́ ní lárugẹ kí adẹ̀dúró láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá ní ìgbòkúkò tí àwa ní Orí ìwọ̀n dáadáa fẹ́ máa sọ ìgbogbo aṣọ mọ́lá máa ń sá lóòrùn. Lágbára náà ojú òní tì yín o. Gbogbo bí ẹ bá dáwọ́lé ayọ̀ sí. A ní ìdàpọ̀ kan láàrin àwọn tó kù lórí social media lára depending púpọ̀ fún àlè fẹ́ yọ wọ́n. Àwọn tó kù lórí social media. Tẹ́gbẹ́ tí wọ́n bá attack, shut your camera.
How are you? Alẹ́ ìkúrọ̀ tó wé mi yìí, kí ló ṣàwọlé, kí ló dé?
Ìtìlẹ́ kàtẹ́